àfikọ́ Ọlọ́run dìde ìjà o ọ̀lẹ ni mí mẹ́mà lágbára ìjà o. ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ti gbọ́ gbogbo wọn ti invite Oriyomi Hamzat sí àgọ́ wọn àwọn tó ga nínú ayé ó yẹ kó ti yé yín. ṣe rí nǹkan tèmi tiẹ̀ máa sọ ní pé ọ̀rọ̀ tèmi kò le wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ intimidate ẹ̀. We know this thing, we know how it dey go, we know where we are going to get to, we know how we are going to get to it. Intimidation. ṣe rí ọ̀rọ̀ òṣèlú ò ṣe nǹkan tó jẹ́ pé èèyàn á kàn sọ pé òun fẹ́ rọ́ọ̀lù kì í tẹ̀ ń ṣe ìjọba tipátipá èmi lọ́kàn ẹ̀ kì í ṣe ìjọba tipátipá èmi ló gbọ́ tó ní mo gbọ́ mẹ́sẹ̀jì tó fi ilẹ̀ wípé tóun bá dé o kò sí lílù tóun bá lè lù kò sí nǹkan tóun bá lè sọ sóun òun máa ṣe kí ni òun máa kọ̀ǹtínú. Oríyọmí tó bá pa ẹ́ wọ́n pa ẹ́ dànù lọ́bẹ̀ lọ́wọ́ Abíọ́lá tó bá pa ẹ́ wọ́n ṣe kí ni wọ́n pa ẹ́ dànù. There are some things that bóyá a rí mi o àbá a rí mi o because me I used to see a lot of things wípé ṣe rí ọ̀rọ̀ ìbò àbí òṣèlú ní ìlú wa yẹn o ní ìlú Nàìjíríà yẹn o kì í ṣe fame kì í ṣe pé mo mọ̀yàn kì í ṣe pé mo rí radio station kì í ṣe pé àwọn èèyàn nífẹ̀ẹ́ mi it's strictly controlled by the elite. tó o bá sínú ẹgbẹ́ wọn o ò lè débẹ̀ tó bá pa ẹ́ wọ́n pa ẹ́ dànù. ẹ wo Abíọ́lá torí ẹ̀ mọ̀ṣẹ́ máa fi Abíọ́lá ṣe dànù bó ṣe lówó tó ṣé wọ́n yá kó débẹ̀. ẹ wo years ló ti pa Abíọ́lá bó ṣe lówó tó lókìkí tó ní gbogbo ẹ̀ tó ṣé wọ́n jẹ́ kó débẹ̀. ẹ wá wo fast forward to now ẹ wo bó ṣe pa Délé Gíwá ẹ wo ọdún tó pa Délé Gíwá fast forward to now ṣe níyàn tó bá kàn fẹ́ mi ẹ̀ ṣòfò ló kàn máa fẹ̀mí ẹ̀ ṣòfò ó ò lè débẹ̀ because the place is already controlled by the elite. ṣe rí the only reason tí èèyàn kan fi lè débẹ̀ bóyá Òbí ló fẹ́ lọ bẹ̀ Òṣòwòrẹ́ ló fẹ́ lọ bẹ̀ Oríyọmí fẹ́ da gọ́vnà ni o ní pé tẹ bá pa gbogbo wọn níbẹ̀ yẹn. The chief judge is connected to the president, connected to the minister of defence, connected. They are all carcass. So kò ṣe bridge. Ó lè sọ pé òun bọ̀ láti ibìkan tó jẹ́ pé awo ni gbogbo wọn mẹ́rin. Lórí Lagos state governor, Ọ̀ṣun state governor, Ogun state governor, ìkan ni gbogbo wọn dúkè lọ. So you cannot say you are just coming from nowhere and you want to come and you are going to vote for you when we even know that voting no dey count. Àti bí that vote gan ti máa dànù ọ̀tọ̀ nìkan tó ń gbé wọlé ọ̀tọ̀ nìkan tó ń ṣe. The vote that is already vote tẹ máa di wọ́n ti calculate ẹ̀ níbẹ̀. Àfihàn tó bá kàn fẹ́ ṣe kí ni fẹ̀mí ẹ̀ ṣòfò. ẹ wo bó ṣe ń gbé Ṣòwòrẹ́ wọ́n máa ṣe issue bail ẹ̀ sí i. ẹ wo bó ṣe ń gbé Ṣòwòrẹ́. I think you people know what is going to àbí kó jẹ́ yẹ pé international bodies ń tì yín wọ́n á kàn tì yín fúkú lékú lọ́wọ́ ni. Hamzat sórí lọ́ra jókòó sórí radio station because number one wọ́n máa bà á jẹ́ fún ẹ. And let me tell you how they are going to destroy it. They are going to use your own people. Ben tọ́lá mi sọ pé I cannot fight for people because they don't even know what they are fighting for. àwọn èèyàn ẹ gangan àwọn èèyàn tó fẹ́ jà fún àwọn náà ló máa lò against ẹ because the people cannot be loyal. No be them dey collect money tí politician bá ti tún pín tútù kéèlé wọn lọ́wọ́ wọ́n máa tún lọ síbẹ̀ àbí kí n ṣe Naija ṣé àwọn yẹn lè fẹ́ kó lóyè àbí àwọn yẹn náà Naija ò ṣe jà fún. The government that keeps them there keeps them in poverty because they believe that when you keep them hungry they will not have a choice. nǹkan ẹyọ kan máa sọ fún Oriyomi Hamzat. See, we know how this thing is playing out. Either some international body are supporting you like Ṣòwòrẹ́ tó fi ń gbowó àbí ọkàn fẹ́ lọ waste them here.
either some international ẹgbọ́n mi dáadáa o Sowore ń gbowó international bodies àbí o kò fẹ́ lọ fẹ̀mí ẹ̀ ṣòfò. If anything happen to you, Nigerians will move on. I mean, wọ́n tẹ̀ máa ń kọjá ìyá rẹ̀ náà wo ìgbà wo lẹ ṣe táwọn ọmọdé yẹn táwọn ọmọ yẹn kú lọ́ra yìí ìyẹn ò tiẹ̀ tí ì tó ẹ pé kó fara ẹ balẹ̀ o tún ti gbọ̀n lọ sí the governorship o tẹ̀ sọ pé local government chairman council chairman the governorship gubernatorial election gubernatorial election àbí election náà rẹ̀ ẹ wo wọ́n tẹ̀mí tiẹ̀ máa sọ ní pé tẹ bá nífẹ̀ẹ́ tóun náà bá nífẹ̀ẹ́ rẹ̀ kó rọra. It's not a threat or scared, but see, these people, it's not, they don't have human feelings. That's just it. They don't have human feelings. They can buy anybody and not. Ṣé máa dúró èèyàn tó ti kú ṣá nípò election local government chairman lásán àwọn èèyàn wọn para wọn. Chairman garage lásán wọ́n fògùn dọ́ra wọn wò wọ́n pa ara wọn. Chairman garage tá sọ pé political post ńlá yẹn ẹ wo àdúrà àwọn èèyàn tó ti padà ní ṣèbí ẹ̀rọ ayé mẹ́ta ṣékìtì state ni tó ní ọkọ̀ kú lẹ́kìtì state ọ̀rọ̀ election ṣé ẹ rò pé ikú ọlọ́run ló kú ni tó bá waste Oriyomi ọ̀rọ̀ tẹ́mi sọ yẹn ẹ̀rọ àfi nǹkan wọ́n lẹ̀ fún wọn kò tiẹ̀ sí nǹkan tó fẹ́ lọ ṣe ń bẹ̀ náà because I don't understand you ọdún náà ń dun gbogbo ìlú ó ní mo dẹ̀ sọ fún yín pé the solution is very clear ẹ pa àwọn tó wà ń bẹ̀ the new people will come in but in as much that the people there they are not paid the new people cannot come in wọn ò ní jẹ́ kẹ́ wọlé kàkà bẹ́ẹ̀ wọn máa wé sí i that is it. Tinubu kò dá o kò ṣe fún ìjọ tí Tinubu lọ ṣe Jumat prayer tó record ẹ̀ ṣe ní nǹkan tó yà mí lẹ́nu ni pé tẹ bá rí briefcase kínní bulletproof briefcase tó fi ń protect president ìlú yìí tó fi ń protect Tinubu ṣe ọ̀tọ̀ yẹ kó fìbọn sórí ẹ̀kọ́ fọ́dà tẹ bá rí bọ́n ṣe ń protect ẹ̀ nothing must happen to him. Ìwọ tí mo sọ fún yín ni if those people ẹ má sọ pé God will judge kọ́nà máa yín pa ọlọ́run kì í pààyàn èṣù kì í pààyàn èèyàn ló máa ń pààyàn èṣù kì í pààyàn wọ́n máa ń fúnyàn ní ìdájọ́ tó bá ti kú tán ni but who is going to initiate the ikú itself if you want things to change ẹ bẹ̀rẹ̀ sí ń pa wọ́n but in as much that is not as long as they are still breathing they can order your elimination. Do you know what is very, very disturbing? Don't leave it. Hair, lásán, atẹ́gùn. All they need to do is just to put some hair níbi tó wà. Oh, dẹ̀ ní kú sákàtà wọn. Inú vent ni hair yẹn máa gbà kọjá. Oh, dẹ̀ ní mọ̀. Wọ́n á ṣe autopsy wọn ní rí nǹkan kan. Ìjọba ni Ọlọ́run gbélé ayé lọ́wọ́. Èṣù kan jókòó báyìí ń wò wọ́n báyìí ni. Ìjọba mọ́dẹ̀májá. Nǹkan tèmi máa sọ ní pé Oriyomi wọ́n kàn máa gbé ẹ ni wọ́n kàn máa render useless in fact tó wá tún máa ṣe débi kan wọ́n á tún parọ́ mọ́ ẹ pé ó ṣe nǹkan kan so that wọ́n á kàn gbàgbé ẹ̀ṣẹ̀ wọn ni wọ́n ṣe gbàgbé Nnamdi Kanu wọ́n ní you are involved in treason you want to ṣe kinní kan I don't think you are ready for that and for what tó bá yẹ pé àwọn èèyàn ṣe é jà fún tó bá ju ẹ̀ṣẹ̀ wọn àwọn tó ń tọrọ 2K lọ́wọ́ wọn yìí àwọn náà lọ́wọ́ ṣé no be the same Ìbàdàn nígbà tó fẹ́ fi kinní jẹ Aláàfin jẹ ṣé Tinubu ò wá sí Ìbàdàn no be the same people wey dey hungry dey praise am mo ní ilé tó ṣọ́ọ̀kì mi jù ìgbà tí Tinubu lọ UK
the same Nigeria náà kó síbẹ̀ tẹ́ bá rí wọ́n ṣe ń juwọ́ tẹ́ bá rí báwọn Nigerians ṣe ń juwọ́. The same Nigerians, they were so happy to see the president, and they will come online to complain. Are the people even worth fighting for? Are the people worth fighting for? Ìbéèrè nìyẹn. That is the questions we have to ask ourselves. Are they worth it? So àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ máa wò pé ṣé mo so èmi ń sọ kínní kan ni pé ṣé rí Oriyomi is a good man, he has good intention, but ibi tó fẹ́ wọ̀ yẹn ipò àwọn kìnìún ìgbà tí Ṣèyí Mákindé ti wà mẹ́ èèyàn tó máa jẹ́ in the next 50 years wọ́n ti mọ̀ èèyàn tó máa jẹ́ in the next 50 years wọ́n ti mọ̀ so gbogbo wọn náà ò ní fẹ́ ṣé Oriyomi máa kàn dé all of a sudden adé wọlé àwọn tó ti wà lórí queue èèyàn tó máa jẹ́ after Ṣèyí Mákindé tí àwọn kan máa ń tó tọ́ọ̀nù ènìyàn adé máa wò kó Oriyomi wọlé tí Tinubu bá kúrò ń bẹ̀ èèyàn tó máa jẹ́ after Tinubu wọ́n ti mọ̀ so oníkálukú ti mú tọ́ọ̀nù sílẹ̀ ni. That is why the voting doesn't work. Ẹ wo ìgbà Buhari àwọn èèyàn vote ìgbà Tinubu àwọn èèyàn vote ẹ wo bí tó ti lọ gbà yọ sí Naija lára wọ́n lọ ń lo other states so that Èkó àti Àbújá lè focus on wọ́n lo other states wọ́n dẹ̀ change the constitution. Òbí ò sinmi ara ẹ̀ tí Òbí bá lọ bẹ̀rẹ̀ revolution ọjọ́ tó ti ń change the constitution lójú ẹ̀ wọ́n kàn máa arrest ẹ̀ ni torí that is the plan wọ́n kàn máa sọ pé wọ́n máa give order pé kàn lọ arrest ẹ̀ ni. tó bá ti arrest ẹ̀ báyìí a kàn máa gbọ́ pé ó sùn kò jí ìjọba. Èmi máa sọ fún nìkan fún Oriyomi ọ̀rọ̀ àdúró ti rédíò show ẹ lọ torí wọ́n máa bàjẹ́ fún ẹni. Àwọn èèyàn yẹn náà ló máa lò náà against àwọn èèyàn tó fẹ́ jà fún. Dúró ti rédíò show ẹ pé wọ́n lẹ̀ ọ̀nà tó bá ti sún Naija àwọn ló máa fi gilé wọn kúrò nílùú. That is just it. Àwọn tó máa ṣe kí ni ló máa fi gilé wọn kúrò nílùú. In fact, everywhere is touch àti ìmáàmù àti àfáà àti pásítọ̀ àti reverend ẹ jẹ́ n sọ kíní kan fún yín. Nísìnyí àwọn tó ń jí òkú dìde àwọn ọmọ wà nígbò for over 1 month àwọn tó ń sọ wọn àwọn lè jí òkú dìde ẹ jọ where are they? The Lord say the Lord is changing weather. I drink tea with the Lord but there are children in the bush. Àtijọba àti religion ìkànnì gbogbo wọn. Àtijọba àtẹ̀sìn ìkànnì ní gbogbo wọn. So nǹkan tèmi máa sọ nìyẹn pé wo ìwọ ọmọkùnrin ṣàrọ̀ra dúró sáyé because you never ṣe kíni you never see anything. Nǹkan tèmi máa sọ fún Oriyomi nìyẹn o.